Ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fẹ́ ṣe àfikún owó tabua tí wọ́n máa ń fún àwọn ajìjàǹgbara tí wọ́n wà lágbègbè Niger Delta ìyẹn ní ilẹ̀ Ìjọ lọ́hùn-ún, tó sì jẹ́ pé owó tí ó fẹ́ tó $50 bílíọ̀nù (50 billion naira) ní ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà fẹ́ fi kún owó tí wọ́n ń san fún àwọn ajìjàǹgbara tí wọ́n ti kó nǹkan ìjà ogun wọn sílẹ̀, ìyẹn tí wọ́n láwọn ti ronúpìwàdà táwọn ò bá ìjọba Nàìjíríà táwọn ò bá wọn jà mọ́. Kì í ṣe ìròyìn mọ́ pé apá Niger Delta ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń rí nǹkan tí wọ́n mú sọ̀rọ̀, ìyún epo rọ̀bì, nítorí pé ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń rí gbogbo àwọn epo rọ̀bì tó pọ̀ jù tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń rí owó tó fi ń gbé bùkátà. Ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe wá ń rí epo ní ilẹ̀ Niger Delta, níṣe ló jẹ́ pé epo tí wọ́n ń wà jáde nílẹ̀ náà ó ti ba ilẹ̀ àwọn ará Niger Delta jẹ́, èyí tí kò jẹ́ kí wọ́n lè ṣe ọ̀gbìn àti ẹja pípa tó jẹ́ iṣẹ́ tán yàn láàyò jù níbẹ̀. Eléyìí gan-an ló sì jẹ́ kí àwọn ajìjàǹgbara tí wọ́n ń pè ní militant kán dìde lápá Niger Delta kí wọ́n máa ju bọ́ǹbù sí àwọn ọ̀pá epo, kán sì máa bá ìjọba kán máa bá wọn fa wàhálà lórí pé ọ̀dọ̀ àwọn ni wọ́n ti ń rí epo tán ti ń rí owó lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n wọn kò tó fi owó náà wọn kò fi mọ àwọn, wọn sì fi tọ́jú agbègbè àwọn. Ṣá o, nígbà tí ó di ọdún 2009 ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà olóògbé Umaru Musa Yar'Adua ló gbé ètò dìde láti máa sanwó fún àwọn ajìjàǹgbara náà láti dá wàhálà dúró, láti má bàa fọ ọ̀pá epo kiri mọ́. Bẹ́ẹ̀ ni ìjọba Yar'Adua kéde pé láàrin ọjọ́ 6 nínú oṣù kẹjọ ọdún 2009 sí ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2009, ìyún the 6th of August to 4th of October 2009, gbogbo àwọn ajìjàǹgbara tí wọ́n bá fẹ́ kó nǹkan ìjà wọn sílẹ̀ kí wọ́n jáde síta kí àwọn lè dáríjì wọ́n, tó sì jẹ́ pé láàrin ìgbà náà àwọn ajìjàǹgbara tí wọ́n tó bí 20,192 ni wọ́n kó nǹkan ìjà ogun wọn sílẹ̀ páwọn ò jà mọ́. Látìgbà náà ní ìjọba Yar'Adua ló ti bẹ̀rẹ̀ sí ní máa san owó fún àwọn ajìjàǹgbara náà láti gba àlàáfíà láàyè, tó sì jẹ́ pé gbogbo àwọn ìjọba tó tẹ̀lé wọn náà ni wọ́n ń san owó yìí. Ṣá o, láti nǹkan bíi ọdún bíi mélòó kan sẹ́yìn, owó tó jẹ́ bíi bílíọ̀nù 65 (65 billion naira) la gbọ́ pé wọ́n máa ń yà sọ́tọ̀ nínú ètò ìṣúná ìyún bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún fún àwọn ajìjàǹgbara yìí. Ṣùgbọ́n ní ti ọdún tá a wà yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fi $50 bílíọ̀nù kún owó náà tó sì jẹ́ pé owó tí ó yà sọ́tọ̀ fáwọn ajìjàǹgbara náà tí wọ́n ti jù pájùṣẹ̀ sílẹ̀ páwọn ò jà mọ́ ó ní bílíọ̀nù 115 ìyún $115 billion naira, tó sì jẹ́ pé ìdí tí Tinubu tó fi ṣàfikún owó yìí ni òye ọ̀pọ̀ èèyàn, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé nítorí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ni.